Nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi mò ń ṣe wọ́n máa fowó ńlá pè mí ni. ẹ tètè máa lọ. owó ńlá ni wọ́n fi pè mí kódà gan ṣe rí makeup ojú mi kì í ṣe Nàìjíríà mo tura àti ìlú òyìnbó náà ti máa bá mi kó wá ṣé rí tí mo lò síbi tẹ̀lé mo fẹ́ lábàárẹ̀ makeup ẹ̀ nítorí àwọn olówó ńláńlá mo fẹ́ lọ bá jòkó pọ̀ mi tí mo lọ yìí mi sì fẹ́ kí makeup wọn kó bí ṣọ́ọ̀bù tèmi torí ẹ̀ mo sì farabalẹ̀ sí ẹ̀ rí pé best makeup of the Nigeria of the year of the Africa o lẹ ń wò lójú mi ẹ lè rí rẹ ládùúgbò yìí ojú lóge lẹ ń wò yìí ọ̀pọ̀ kẹ ẹ wo ọpìn jollof rice mo lè bá yín gbà bọ ẹ ṣeun mo lè bá yín gba rice náà. no mi lè má ní ìdí ẹ. ṣé lè tó fẹ́ ṣe makeup fún ìnáwó ẹ pè mí o. mi lè má ní ìdí ẹ. Wow, honestly comfort you were interested. Yeah, get it. No. You lay hypertension. Till landlord you gonna cool, man. I'll use everything that's inherit you lay. I will not tell the ladies, you stay here, you stay there, you are what you are jadi, but anyhow, honestly, me the crow no company. Honestly, I honestly. Ìwọ Taofiki nígbà tí ọfitira náà sábẹ́ rọ̀rí rẹ̀ kí ni tí orí ń bẹ̀. àfà bí mo ṣe lálàá mi ni pé mo lálàá pé mo gbá bọ́ọ̀lù lójú òun bọ́ mi kò ó kàn mú ni. bọ́ọ̀ ṣe ń gbá bọ́ọ̀lù náà ní ra mú mọ́ ọ lọ́wọ́. La ilaha illallah. Subhanallah. Ìwọ bọ́ọ̀lù ti láàlá tiẹ̀. Àfà mo kàn rí pé mo sáré fẹ́rílẹ̀-èdè mi mo sì gba first. lójú náà rẹ ọlálàpọ̀ sáré fẹ́rílẹ̀-èdè wa yìí ìwọ lọ bá ṣe pò kíní. La ilaha illallah. alátàwọn ọmọ yìí lá oníkọ́nùkọ́ ọ̀nù. ìbéèrè kan wà tí mo kọ́kọ́ fẹ́ bí wọ. ìbéèrè náà ni wípé nígbà tó fi tírà náà sábẹ́rọ̀ rí ẹjọ́ padà dìde àbí bọ́ ṣe fi sábẹ́rọ̀ rí rẹ̀ náà lọ sùn tílẹ̀ fi mọ́. àfà gbogbo jíjáde mi náà láti inú yàrá lọ sí pálọ̀ mo lọ mú fóònù mi. nìkan lásán. La ilaha illallah. títóbi Ọlọ́run ìwọ nígbà tó fi sábẹ́rọ̀ rí tiẹ̀